Ẹ kú dédé àsìkò ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi lélóko tàbí lẹ́yìn èdè, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa ayérayé nínú àwọn ọ̀run, aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú rere tí a rí gbà, tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ìsinmi mìíràn, ìyẹn ọjọ́ àìkú nínú oṣù kìíní ọdún 2024. Aṣẹ́yìn lọ́ba fún ààbò, ìdásí àti ìpamọ́ ẹ̀mí wa. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lénìí, Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, àti pé lónìí ọjọ́ ìsinmi, ní gbogbo ọjọ́ ayé wa gbogbo, ẹ fún wa ní ìsinmi ayọ̀. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti sọ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kìíní. Àkòrí tí a gbé yẹ̀wò sọ pé yóò dára apá kẹfà, yóò dára apá kẹfà. A mú bíbélì kíkà wa, ìyẹn àkọ́sórí nínú ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí pé lẹ́yìn náà Jésù rí ní tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ. Nígbà tí a mú bíbélì kíkà wa fún ti èní nínú ìwé Jòhánù bákan náà orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá tí ó kà báyìí pé lẹ́yìn nǹkan wọ̀nyí àjọ àwọn Júù kan kọ̀ ọ́. Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi kan sì wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí à ń pè ní Bẹ́sáídà ní èdè Hébérù, tí ó ní ìloro 5. Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, arọ àti àwọn tí a gbé wọn sí dúró de ríru omi o. Nítorí áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lọ sínú adágún omi náà, a sì máa rú omi. Lẹ́yìn ìgbà tí ó bá ti rú omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di alára dídá nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ fún ọdún 38. Bí Jésù sì ti rí tí ó dùbúlẹ̀, ó ti mọ̀ pé ó ti pẹ́ tó ti wà níbẹ̀. Ó wí fún un pé, ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà dáhùn, ó dá lóhùn wípé, ọ̀gbẹ́ni, bí kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá rú omi náà. Bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí náà àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, ọjọ́ ìsinmi lèyí, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. Ó sì dá wọn lóhùn wípé, ẹni tí ó mú mi lára dá, òun ni ó wí fún mi pé, gbé àkéte rẹ kí o sì máa rìn. Nígbà náà ni wọ́n bi í léèrè wípé, ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé, gbé àkéte rẹ kí o sì máa rìn? Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí í ṣe, nítorí Jésù ti kúrò níbẹ̀, nítorí àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà Jésù rí ní tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tí ó burú jù yìí lọ kí ó má bàa bá ọ. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Ní ìtẹ̀síwájú ìjíròrò wa nípa ìkéde Ọlọ́run pé yóò dára fún àwọn olódodo, ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 10. Ó ṣe pàtàkì láti fi lélẹ̀ pé ipò ìlera ènìyàn jẹ́ ọ̀nà mìíràn láti mọ ipò iṣẹ́ rere ẹni náà. Bí ẹni tó bá jẹ́ pé ìgbà gbogbo ló máa ń lọ sí ilé ìwòsàn nítorí àìlera, kò lè sọ pé ó dára fún òun nítòótọ́ o. Mo kéde ní orúkọ ńlá ti Jésù pé láti òní lọ, wàá bẹ̀rẹ̀ sí ní gbé nínú ìlera pípé ní orúkọ Jésù. Ìtàn ibi bíbélì kíkà wa tí òní ṣe àfihàn agbára Jésù Kristi láti wòsàn. Ó sì tún fi hàn pé ẹ̀ṣẹ̀ lè jẹ́ orísun àìsàn. Ìdí nìyí tí ẹ̀mí mímọ́ fi pa láṣẹ ẹni tí ó kọ ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 38 fi sọ pé, àní Jésù Kristi ti Násárẹ́tì, gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ lé e lórí àti agbára lé e lórí, ẹni tí ń kiri ṣe oore. Ó ń ṣe ìmúláradá gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Fún ọ láti gbé ìgbé ayé tí kò ní àìsàn nínú ní ọdún yìí, o gbọ́dọ̀ yàgò fún ẹ̀ṣẹ̀ kankan tó lè wá sínú ayé rẹ. Jẹ́wọ́ wọn fún Ọlọ́run, béèrè fún ìdáríjì kí o sì yípadà nítòótọ́ kúrò nínú wọn. Tí o kò bá yípadà nítòótọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé rẹ, ó ń sin ara rẹ sílẹ̀ fún ìfìyàjẹ láti ọ̀dọ̀ èṣù ni o. Gẹ́gẹ́ bí Jésù ti sọ fún ọkùnrin aláìsàn náà níbi ẹsẹ̀ àkọ́sórí wa tòní.
Jésù ń pa òwe kan nípa fífi ọtí wáìnì sínú ìgò wáìnì tí ó ti gbó nínú ìwé Lúùkù orí 5 ẹsẹ̀ ìkẹrìndínlógójì títí dé ẹsẹ̀ ìkejìdínlógójì. O kò lè gba ìbùkún lọ́dọ̀ Ọlọ́run kí o sì wà ní ipò ẹ̀ṣẹ̀ síbẹ̀. Ó dàbí fífi ọtí wáìnì tuntun sínú ìgò wáìnì tí ó ti gbó ni o. Gẹ́gẹ́ bí Jésù ti ṣe ìkìlọ̀ nínú ìwé òwe yìí, a ó pa irú ẹni bẹ́ẹ̀ run ni o. Níbi Bíbélì kíkà wa tòní, Jésù kéde ìmúláradá fún aláìsàn náà lẹ́yìn ìgbà díẹ̀. Nígbà tí ó tún rí i, ó kìlọ̀ fún un pé kò gbọdọ̀ dẹ́ṣẹ̀ mọ́ o. Ẹ̀kọ́ tó wà fún wa láti kọ́ níbí ni pé kò tó fún ènìyàn láti gba ìwòsàn tàbí iṣẹ́ ìyanu nìkan o, kí ó wá tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀ lẹ́yìn èyí. Ó dájú pé irú ẹni bẹ́ẹ̀ yóò sọ ìwòsàn tàbí iṣẹ́ ìyanu rẹ̀ nù. Gẹ́gẹ́ bí mo ti ṣe kéde ìwòsàn àti ìlera pípé lé ọ lórí lónìí, kí Olúwa pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ tí kò fi ní jẹ́ kí o pàdánù iṣẹ́ ìyanu rẹ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: ẹ̀ṣẹ̀ máa ń túni síta fún àwọn ẹ̀mí èṣù tó ń fa àìlera. Yípadà kí a sì wò ọ́ sàn. Gbé ìgbé ayé mímọ́ kí o má bàa sì sọ ìwòsàn àti iṣẹ́ ìyanu rẹ nù. Gbé ìgbé ayé mímọ́ kí o má bàa sọ ìwòsàn àti iṣẹ́ ìyanu rẹ nù. Yorùbá bọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó ń nu irin ní ojú kan náà, ó ní ohun tí ó fẹ́ mú jáde níbẹ̀ ni o. Òdodo, ìgbé ayé òdodo tí a ti ń pariwo yìí náà ò ní kẹ́ jẹ́ kí a máa gbé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwàbùkọ́lá Ayákúnmi orúkọ mi. A kú iṣẹ́ ìsìn ẹni. Ó dàbọ̀.